wọn jẹ́wọ́ rẹ̀ pé ìwọ ni Olúwa. Gbogbo ayé ń fi orí balẹ̀ fún ọ, Bàbá ayé títí láì. Ìwọ ni ẹni tí gbogbo àwọn áńgẹ́lì ń kígbe pé, ọ̀run àti gbogbo agbára tí ń bẹ nínú wọn. Ìwọ ni ẹni tí àwọn kérúbù àti àwọn séráfù kígbe pé ní agogo pé. Mímọ́, 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 Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ọ̀run ohun ayé kún fún ọlá ńlá tí ògo rẹ̀. Ẹgbẹ́ àwọn apọ́stélì tí ológo yìn ọ́, ọgbà àwọn wòlíì tí ó dára yìn ọ́. Ogun àwọn Mátáì tí olọ́lá yìn ọ́, ìjọ mímọ́ ènìyàn Ọlọ́run ní gbogbo ayé ń jẹ́wọ́ rẹ̀. Bàbá ẹni ọ̀làlá tí kò ní ìpẹ̀kun, àti ọmọ rẹ̀ nìkan ṣoṣo, ọlọ́lá olóòótọ́. Ẹ̀mí mímọ́ pẹ̀lú olùtùnú ní Kristi. Ìwọ ni ọba ògo, ìwọ ni ọmọ láéláé tí bàbá. Nígbà tí wọ́n tẹ́wọ́ gbà fún ara rẹ̀ láti gba ènìyàn ńlá, ìwọ kò kórìíra inú wúndíá. Nígbà tí wọ́n ṣẹ́gun oró ikú tán, ìwọ sì jọba ọ̀run sílẹ̀ fún gbogbo àwọn onígbàgbọ́. Ìwọ jókòó lọ́wọ́ tún Ọlọ́run nínú ògo tí Bàbá. Àwa gbàgbọ́ wípé ìwọ ń bọ̀ wá láti ṣe onídàájọ́ wa. Nítorí náà ni àwa ṣe ń gbàdúrà sí ọ̀dọ̀ rẹ̀, ra wọn mọ́ ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́, tí wọ́n ti fi ẹ̀jẹ̀ yé bí ẹ̀rà padà. Ṣé wá láti káwọn kún àwọn ènìyàn mímọ́ rẹ̀ nínú ògo tí kò ní pẹ̀kun. Olúwa, gba àwọn ènìyàn rẹ̀ là, kí wọ́n kí ó sì fi ìbùkún fún àwọn ènìyàn ìní rẹ̀. Jọba àwọn, kí wọ́n kí ó sì máa gbé
Olúwa jẹ́ kí àánú rẹ̀ kí ó máa bá lé wa gẹ́gẹ́ bí àwa tí ń gbẹ́kẹ̀ wa lé ọ. Olúwa ìwọ ni mo gbẹ́kẹ̀lé láì máa jẹ́ kí n dààmú. Láì máa jẹ́
Jesu kí ló rí nínú mi tí ìfẹ́ náà fi pọ̀ tó báyìí. Oore rẹ̀ sí mi tí pọ̀ tó, ó ta gbogbo èrò mi yọ. Olúwa mi, mo fẹ́ràn rẹ, jẹ́ kí lè máa fẹ́ràn rẹ sí. Olúwa mi, mo fẹ́ràn rẹ, jẹ́ kí lè máa fẹ́ràn rẹ sí. Ìtàn ìyanu ti fẹ́ sọ fún mi lẹ́ẹ̀kan sí. Ìtàn ìyanu ti fẹ́ dídùn létí kíkan. Àwọn áńgẹ́lì ròyìn rẹ̀, àwọn olùṣọ́sìn gbàgbọ́. Ẹlẹ́ṣẹ̀ ìwọ kì yóò gbọ́. Ìtàn ìyanu ti fẹ́. Ìyanu, ìyanu, ìyanu. Ìtàn ìyanu ti fẹ́. Ìtàn ìyanu ti fẹ́. Bí wọ́n tilẹ̀ sákò, ìtàn ìyanu ti fẹ́. Síbẹ̀ ó ń pè lónìí látorí òkè Kálífárì, láti orísun Kristálì, láti ìṣẹ̀dálẹ̀ ayé. Ìtàn ìyanu ti fẹ́. Ìyanu, ìyanu, ìyanu. Ìtàn ìyanu ti fẹ́. Ìtàn ìyanu ti fẹ́. Jesu ní ìsinmi. Ìtàn ìyanu ti fẹ́. Fún àwọn olùtọ́ tó sinmi nílùú làhọ́rùn. Bẹ́ẹ̀ làwọn tó ṣáájú wa lọ, wọ́n kó orin ayọ̀ ọ̀run. Ìtàn ìyanu ti fẹ́. Ìyanu, ìyanu, ìyanu. Ìtàn ìyanu ti
mi dakheje ibashe ibinoliru hoko ibashe shutaboko kosi homitoleri okono ti olua horo hatoyewa oyo fino didun shefemi dakeje oyo fino didun shefemi peace be still. Olúwa èmi ṣàtìgbóhùn rẹ̀, ó ń sọ ìfẹ́ rẹ̀ sí mi. Ṣùgbọ́n mo fẹ́ dìde lápá ìgbàgbọ́ kí n lè túbọ̀ súnmọ́. Fà mí mọ́ra, mọ́ra Olúwa síbi àgbélébùú tó kù. Fà mí mọ́ra, mọ́ra, mọ́ra Olúwa síbi ẹ̀jẹ̀ rẹ̀ tó níye. Yà mí sí mímọ́ fún iṣẹ́ tirẹ̀ nípa oore-ọ̀fẹ́ rẹ̀. Jẹ́ kí n fi ọkàn ìgbàgbọ́ wòkè kí ìfẹ́ mi lè ṣe tirẹ̀. Fà mí mọ́ra, mọ́ra Olúwa síbi àgbélébùú tó kù. Fà mí mọ́ra, mọ́ra, mọ́ra Olúwa síbi ẹ̀jẹ̀ rẹ̀ tó níye. Ayọ̀ mímọ́ tí wákàtí kan tí mo lò níbi tẹ́rẹ̀. Bá mo ń gbàdúrà sí Ọlọ́run mi tí a sọ̀rọ̀ bí ọ̀rẹ́. Fà mí mọ́ra, mọ́ra Olúwa síbi àgbélébùú tó kù. Fà mí mọ́ra, mọ́ra, mọ́ra Olúwa síbi ẹ̀jẹ̀ rẹ̀ tó níye.
Hello, my name is Samson Oladosu EBE, and I am the director and visionary of the Governor Concerts. These concerts began as a simple idea, a dream to create something truly special by celebrating the African culture through choral music, dance, and storytelling. We wanted to build a platform where creativity could thrive, where students, young performers, and even professionals can come to the stage and express themselves freely. Above all, we wanted the Governor Concert to be a place where people from all walks of life could come together and experience an evening filled with joy and happiness. Every performance we stage is quite intentional. I'm particularly drawn to creating works that reflects culture and spark deeper conversations, performances that make people think, ask questions, and keep the dialogue going even after the performance. So what we sell is not just the music, it's not just theater, but it's the African culture. We are raising the bar in creativity, storytelling, and in performance. Every scene, every song, every act, every movement have been crafted for your pleasure to deliver excellence. So, expect nothing less. We also use this opportunity to call on sponsors, lovers of music, dance, theater, and storytelling to partner with us on this great journey. To everyone who has supported us in the past, we say thank you very much. And to those who are going to be our new partners and sponsors, we welcome you to join hands with us and let us take this to greater heights. The vision is bigger than us. Together we can bring it to life. Partner with us and be part of something really beautiful. Thank you.
fẹ́gùndé. Bí ìbànújẹ́ bò ọkàn rẹ̀, ó ti rí bẹ́ẹ̀ f'Olùgbàlà. Dúró, rọ̀jú dúró, má ṣe kùn. Dúró, rọ̀jú dúró, má ṣe kùn. Dúró, dúró, ṣàròjù, má ṣe kùn. Má ṣiṣẹ́ lọ, má ṣe rò pé a kò gbàdúrà ẹ̀dùn rẹ̀. Ọjọ́ ìsinmi ń bọ̀ kánkán. Ṣàròjù dúró, má ṣe kùn. Dúró, rọ̀jú dúró, má ṣe kùn. Dúró, rọ̀jú dúró, má ṣe kùn. Dúró, dúró, má rọ̀jú, má ṣe kùn. Dúró, ṣàròjù, má ṣe Ha Pade L'Eti Odo, tẹsẹ̀ áńgẹ́lì títẹ̀, tó mọ́ kára bí kírísítálì lẹ́bàá ìtẹ́ Ọlọ́run. Ha Pade L'Eti Odo, Odo Didun, Odo Didun no. Pena o Mimo lẹ́bàá odò tó ń sàn lẹ́bàá ìtẹ́ náà. Go
Ya Yeshua, Ya Yeshua, Ya Rabbi, Ya Yeshua, Ya Yeshua, Ya Yeshua, Ya Rabbi, Ya Yeshua. Alhamdulillah, 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 Alhamdulillah. Ya Yeshua, Ya Yeshua, Ya Rabbi, Ya Yeshua, Ya Yeshua, Ya Yeshua, Ya Rabbi, Ya Yeshua, Alhamdulillah, 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 Alhamdulillah. Limanine nere kebilaiti kikulibahene nano saida baruka dia lebakamana. Espina nomi kulikaide baraka tuzuzuzu laiti pakabaya. Erubabele maninana esketemena alimbukubidia rakabalutaye ezuzubai kakera patakushandere erapapari manimano pahulikaya rubabara patikeke ezozominana emakukulei takambaruka biya berabadagada limbrakobi biriba tuzuzuba elikaidada asharaka papatuza erupapena minkukuliate barababaya merere patuba kunkekere la braba la bahila kababo say yeah.